fanta ló wà lọ́wọ́ mi ẹlòmíà ní ọ̀hún wòlíì tútù dé gbọ́ mi dáadáa bó o bá ra irọ́ o ò lè ra òótọ́ ọjọ́ téèyàn bá wá fẹ́ ra òótọ́ ò ní kọ́ sórí pò òótọ́ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú gbogbo àwọn tó ti ń lo iṣẹ́ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń give testimony èmi ò kọ like show off púpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ń tẹ̀sí mẹ́sì sí mi tí wọ́n dúpẹ́ mo fẹ́ jẹ́ kí kankan yọ kọ́ má jọ ìwọ tó bá mọ rírì àwọn iṣẹ́ tà ń fi ilẹ̀ tó dẹ̀ tí lo tó ti bọ́ ọ lára mu fi àdúrà ránṣẹ́ sí wa pé wòlíì bí ayé bá jẹ́ ayé ogun onílàárò ní borí yín àwọn tó ń sọ pé kẹ́ ẹ ṣubú tí wọ́n dúró ní kọ̀kọ̀ tí wọ́n ń sa iṣẹ́ ibi gbogbo wọn Olúwa jẹ́ kí wọ́n dẹni ìfibú káwa dẹ̀ máa ga wọn náà fi àdúrà ránṣẹ́ sí wa sórí iṣẹ́ fanta tó wò yìí òyìnbó tó ṣe fanta wọ́n lè mọ ohun tí wọ́n ṣe síbẹ̀ o ó dẹ̀ lè má yé wọn tó ṣùgbọ́n àwa tá a gbárí sáṣẹ nínú ẹ̀mí a rí wípé àṣírí pọ̀ gan nínú fanta sórí fanta tó ń wò yìí gbọ́ mi dáadáa ẹlòmíràn wá nǹkan àánú gbọ́ mi dáadáa ẹlòmíì kádàrá àti àyànmọ́ rẹ̀ kò gbọ́ṣẹ́ dúdú ẹlòmíràn iṣẹ́ rẹ̀ kò gba nǹkan tó bá le ṣùgbọ́n lọ gbé ìgbésẹ̀ mímọ́ yìí kí wọn náà lè jẹ́ ènìyàn láyé gbogbo ẹni tó bá ń wá iṣẹ́ ìfẹ́ràn tí ayé fi ń ṣe ni lóore iṣẹ́ ìfẹ́ràn tí ayé fi ń ṣe ni lóore mo ti kọ́kọ́ fi nǹkan lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n èlé tí mo fẹ́ fi ilẹ̀ ìgbọ́ mi dáadáa iyanrìn òkú ni wàá bá mi gẹ̀ẹ́tì wàá bá mi dà á sínú fanta jẹ́ kó pọ̀ dáadáa ó lè ṣẹ́ díẹ̀ kúrò lórí rẹ̀ tó bá ti dà kúrò ó wàá bá mi dá oyin ọ̀ríjínà sí nínú tó bá ti bá mi dá orí ọ̀ríjínà sí nínú wàá bá mi ka psalm 65 ní ìgbà mẹ́ta ni wàá kà sí tó bá ti kà á sí ní ìgbà mẹ́ta bá mi gbé sínú ìrìmọ̀júmọ́ ìwọ lọ gbé láàárọ̀ kùtùkùtù kó a máa tá sínú omi ìwẹ̀ rẹ láàárọ̀ tó bá ti fẹ́ jáde ìwọ tó dẹ̀ bá jẹ́ pé tó bá kórìíra nǹkan ó lè ra fídí ẹ̀ sọ́kò kò fi pa owó kò fi pa ojú kò fi pa orí rẹ̀ ìwọ jáde wo ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mi ò ní wàá mú ohun tó máa ṣẹlẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ìwọ náà jẹ́ share fídíò yìí fún èèyàn méje kó lè wúlò fáwọn èèyàn kan bó ṣe wúlò fún wọn tí wọn náà ṣe gbọ́ yìí bó dẹ̀ ṣe bá mi share rẹ̀ yẹn lórúkọ Bàbá tọmọ tiẹ̀ mímọ́ ó máa bọ́ ọ lára mu tó bá ti ń lò sórí iṣẹ́ tó ń wò yìí ó confam mo wá fi Ọlọ́run bẹ̀ ìwọ tó bá lè ní àǹfààní láti wá ní on the 8th April ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí sí Sango Ọ̀tà sí Ṣílò sáfìsì wa tá a máa ń ṣe ní dédé agogo 9 títí di agogo 2 ọ̀sán aago 9 àárọ̀ títí di agogo 2 ọ̀sán ní Sango Ọ̀tà Ìjókòó Ògùn State ìwọ máa bọ̀ wàá ra iṣẹ́ yìí pẹ̀lú just 2,000 naira ìwọ tó bá wá fẹ́ bẹ̀ wá wípé ká bọ́ ọ ṣe nítorí ó ti wà fún títà is 10,000 naira àwọn iṣẹ́ ọṣẹ tá à ń ṣe ẹlòmíì fẹ́ ọ́dà kò tún ní 10,000 naira ìwọ náà dẹ̀ fẹ́ gé níyàn láyé ó fẹ́ jẹ́ kí wọ́n ṣe ọ́ lóore ohun tí màá sọ fún ọ ni wípé tó bá lè wá sí Ṣílò gbogbo iṣẹ́ tó ń tà 10,000 15,000 12,000 yìí just 2,000 naira 15 ni wàá rà ṣó ń gbọ́ mi wàá dẹ̀ tún ṣe ìṣọ́nà ọ̀fẹ́ tí wọn ò ní gbowó lọ́wọ́ rẹ̀ ìwọ tó bá fẹ́ wá pè mí sórí nọ́mbà mi ó dẹ̀ lè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp 081 08 77 87 41 God bless you.